ó mà wá lágbára o. Ìṣẹ̀lẹ̀ láabi kan ṣẹlẹ̀ ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Àwọn agbébọn yìnbọn pa arákùnrin kan àti ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọ́n sì ṣe àwọn èèyàn léṣe. Ọjọ́ Ajé ọjọ́ 11 oṣù 11 ní ìṣẹ̀lẹ̀ láabi wáyé ní GRA Ìbàrà, Abẹ́òkúta. Bẹ́ẹ̀ sì rèé, àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ń gbìyànjú gbogbo ipá wọn láti dáwọ́ àwọn iṣẹ́ láabi dúró, àmọ́ àwọn olóríkórì wọn ò jẹ́ kíṣẹ́ wọn yọ gẹ́gẹ́ bó ti yẹ kó yọ. Àbíkú wọn wá sọ olóògùn àwọn ọlọ́pàá di èké, àmọ́ àwọn ọlọ́pàá náà ti pinnu. Wọ́n ní pé bí ẹ bá ní ẹ ò fẹ́ káwọn aráàlú ó fojú korun, ẹ̀yin gan ẹ ò ní sùn, nítorí àwọn ṣetán láti dáàbò bo ìpínlẹ̀ náà. Gbogbo wa la kúkú mọ̀ pé kò síbi tí wọn kì í kádìyà alẹ́, àmọ́ ó ṣe lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Ògùn àti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí. Èyí tó ṣẹlẹ̀ ní Abẹ́òkúta ní ọjọ́ Ajé tó lọ yìí, ọjọ́ 11 oṣù 11 ní ọdún tá a wà yìí, ó lágbára gan o, ní ilé ìtura Diamond Dumpling tó wà ní GRA Ìbàrà, Abẹ́òkúta. Ṣàdédé ló ní àwọn agbébọn ìyọ̀ ní mẹ́ta láìsí ẹnikẹ́ni tó mọ ojú wọn. Ó sì pa arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéwálé Ọlánífẹ̀ẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Ọlá Pólì, àti arábìnrin kan tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣóbánkẹ́ Olúwatìmílẹ́yìn. Wọ́n sì ṣe àwọn méjèèjì bí ọṣẹ ṣe ń ṣojú. Wọ́n rán wọn lọ sí àjọ àrèmábọ̀. Wọ́n fi wọ́n dá àwọn òbí wọn lójú. Wọ́n pa wọ́n ní ìpakúpa. Wọn ò sì tún fi mọ́ bẹ́ẹ̀ o, wọ́n tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lágbègbè náà léṣe, bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn wà níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́, àmọ́ ojú àpá lè jojú ara bímọ. Àwọn agbébọn náà, gẹ́gẹ́ bí ìròyìn ṣe tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní wọ́n wá pẹ̀lú ọkọ̀ kan tí ó jẹ́ ẹ̀yà Toyota Hilux tí wọ́n kùn ní ọ̀dà dúdú. Wọ́n ní òru làásèkà ni wọ́n fi ṣe o. Aago 12 òru ní ọjọ́ 11 oṣù 11 inú ọdún 2024 tá wà yìí ni wọ́n wá ṣiṣẹ́ láabi náà. Ilé ìtura tí orúkọ rẹ̀ ń jẹ́ Diamond Dumpling ní Ìbàrà GRA ni wọ́n sọ pé wọ́n lọ ká arákùnrin tí wọ́n pa ìmọ̀ o, tí wọ́n sì fi ọkọ̀ tí wọ́n dẹ́bù ọkọ̀ rẹ̀ tó jẹ́ Mercedes-Benz GLE 350 tí nọ́mbà ìdánimọ̀ rẹ̀ kò jẹ́ DLA lásán mọ́lẹ̀. Àmọ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí àwọn ọ̀daràn yìí gbé wá tó jẹ́ ẹ̀yà Toyota Hilux kò ní nọ́mbà kankan rárá o. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní tààràtàrà tí wọ́n dẹ́bù ọkọ̀ arákùnrin yìí mọ́lẹ̀ ni wọ́n béèrè pé kọ́kọ́rọ́ ọkọ̀ náà dà. Kọ́kọ́rọ́ ọkọ̀ ni wọ́n béèrè o, tí wọ́n fi da ìbọn bolẹ̀, tí wọ́n sì yìnbọn fún arákùnrin ní ibi tó lágbára àti ọ̀rẹ́ rẹ̀ bìnrin tí wọ́n jọ jókòó sínú ọkọ̀ náà. Oríṣiríṣi awuyewuye ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí, tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ nípa arákùnrin nífẹ̀ẹ́ tí wọ́n mọ̀ sí Ọlá Pólì. Àwọn kan tiẹ̀ ní ó ṣe àṣeyege jáde nílé ẹ̀kọ́ DS ICT Polytechnic tó wà ní Ṣàpàdé nípínlẹ̀ Ògùn, àti wípé arákùnrin Ọlá Pólì yìí òun náà ti fi ìgbà kan jẹ́ adarí ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń pè ní ẹ̀yẹ rí, tí wọ́n sì ń sọ pé ikú rẹ̀ kì í ṣe lásán o, wípé àwọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn àmọ́ tí wọ́n jẹ́ alátakò ẹgbẹ́ tiwọn tí wọ́n ń pè ní Buccaneers ni wọ́n wá ṣeṣẹ́ oró burúkú yìí, tí wọ́n wá gba ẹ̀san ikú ìkan lára wọn tí orúkọ tiẹ̀ ń jẹ́ Lékè, tí wọ́n ṣekú pa lọ́jọ́ 12 oṣù 10 ọdún 2024 tá wà yìí. Wọ́n ní Lékè jẹ́ olóṣèlú pàtàkì tó sì jẹ́ ọmọ ẹgbẹ́ APC. Wọ́n ní ikú Lékè yìí ni àwọn tí wọ́n ṣekú pa Ọlá Pólì wá gba ẹ̀san rẹ̀ lára rẹ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń lọ lórí ìṣẹ̀lẹ̀ yìí, bó tiẹ̀ jẹ́ wípé wọ́n ní arábìnrin tí òun náà ṣe àgbákò ikú yìí, wọ́n ní kì í ṣe ìyàwó ilé Ọlá Pólì o, ọ̀rẹ́bìnrin lásán ló jẹ́. Wọ́n kò jọ jáde ni kó tó di pé wọ́n jọ ṣàgbákò ikú òjijì yìí. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe fìdí ẹ̀ múlẹ̀, Ọlá Pólì jẹ́ ẹni tó ní aya lọ́ọ̀dẹ̀ tí Olódùmarè sì fi ọmọ méjì jíǹkí wọn. Ìròyìn tún fi tó wa létí wípé ó ṣeé ṣe kí àwọn tí wọ́n ṣekú pa Ọlá Pólì yìí kí wọ́n ti máa tẹ̀lé bọ̀ láti ilé ìgbafẹ́ tó ti ń bọ̀ kó tó di wípé wọ́n kà mọ́ ibi tí wọ́n kà mọ́ kí wọ́n tó gbẹ̀mí rẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ̀ o, ti Ọlá Pólì tí wọ́n ní pé ẹlẹ́gbẹ́ òkùnkùn lòun náà rí tẹ́lẹ̀, àmọ́ kí wá ní ti ọ̀rẹ́bìnrin rẹ̀ tí òun kò forí kó ikú lásánlàsàn.
ìyẹn Olúwatìmílẹ́yìn tí àwọn oníṣẹ́ ibi yìí kọ̀ pa nípa àyà lásán. Bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn ń sọ ọ́, wọ́n ní bóyá àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi yìí mọ̀ wípé arábìnrin yìí mọ àwọn bí ẹni mowó, wọn ò sì ní fẹ́ kó tú àṣírí àwọn síta ni wọ́n ṣe kúkú rán òun náà tẹ̀lé ọlá pólì, ìyẹn ẹni tí wọ́n wá gangan. Bó tiẹ̀ jẹ́ wípé àwọn kan sọ wípé àṣìta ìbọn lásán ló ba arábìnrin yìí, wípé ọlá pólì gan-an ni wọ́n yìnbọn fún un, àmọ́ ọta ìbọn ó ta lọ bá arábìnrin yìí. Àmọ́ gbogbo ohun tó ṣókùnkùn sáwà ẹ̀dá kedere ní báyìí níwájú Ọlọ́run. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní ẹsẹ̀kẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ni wọ́n ti kó gbogbo wọn lọ sí ilé ìwòsàn tó wà ní Ìdí-àbà ní Abẹ́òkúta, ìyẹn FMC Federal Medical Center. Àmọ́ ó ṣeni láànú wípé ọlá pólì àti ọ̀rẹ́bìnrin rẹ̀ Ṣóbànkẹ́ Olúwatìmílẹ́yìn wọ́n ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ṣùgbọ́n àwọn tó kù tí wọ́n jọ gbé wọn lọ, wọ́n sì ń bẹ ní ilé ìwòsàn náà tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́. Alukoro fún ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá ṣàlàyé wípé aago 12:00 òru ní ìṣẹ̀lẹ̀ ní agbègbè tí wọ́n páàkì ọkọ̀ sí ní ilé ìtura Diamond Dumpling tó wà ní ilé ìtura agbègbè Ìbàrà GRA Abẹ́òkúta, tó sì sọ wípé àwọn ò tiẹ̀ lè fìdí ẹ̀ lélẹ̀ o bóyá lóòótọ́ ni ọlá pólì yẹn olóògbé tí wọ́n ṣekú pa yìí jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àbí adarí ẹgbẹ́ òkùnkùn nígbà kan rí àbí lọ́wọ́lọ́wọ́. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn létí ní àwọn òṣìṣẹ́ ilé ọlọ́pàá ti tààrà kan tí wọ́n sì lọ síbi ìṣẹ̀lẹ̀ yìí, àmọ́ kí wọ́n tó débẹ̀ o àwọn oníṣẹ́ ibi yìí wọ́n ti na pápá bora. Àwọn tí wọ́n fara kááṣá nìkan ni wọ́n bá o tí wọ́n sì gbé wọn lọ sí ilé ìwòsàn, àmọ́ tí dókítà jẹ́ kó yé wọn wípé èèyàn méjì nínú wọn ó ti kú kí wọ́n tó débẹ̀, ìyẹn ọlá pólì àti ọ̀rẹ́bìnrin rẹ̀ Tìmílẹ́yìn. SP Ọmọlọ́lá tún tẹ̀síwájú wípé iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí láti wá òkodoro ọ̀rọ̀ gangan àti ìdí ohun tó fa à ń yọ ìbọn dá ẹ̀mí ẹni légbodò. Bákan náà ló sọ wípé àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi yìí wípé ọwọ́ máa tẹ̀ wọ́n tí wọ́n ó sì fi mú kàtà òfin, àti láti mọ̀ wípé bóyá ó ní í ṣe pẹ̀lú ìjà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn gẹ́gẹ́ bí awuyewuye ti ṣe ń lọ láàrin ìlú. Iléeṣẹ́ ọlọ́pàá sì ti ṣèlérí wípé etí ará ìlú kò ní di sí bí ó bá ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí. Ó sì ṣe ìkìlọ̀ wípé kí àwọn ará ìlú kí wọ́n ṣe jẹ́jẹ́ kí wọ́n sì má mikàn, àti wípé torí ìdìbò tó ń bọ̀ ní ọjọ́ àbámẹ́ta yìí, nítorí ìṣẹ̀lẹ̀ láabi yìí kò ní ṣe pẹ̀lú ìdìbò rárá o. Ó ní kí àwọn èèyàn jáde láti lọ dìbò gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ àti ọmọ ìpínlẹ̀ Ògùn rere. Bó tiẹ̀ jẹ́ wípé oríṣiríṣi àwuyewuye ló ti ń lọ o tí ẹ̀rù sì ń ba àwọn èèyàn, bẹ́ẹ̀ làwọn kan sì tún ń sọ wípé ìjàkùmọ̀ kì í rìnde ọ̀sán, bẹ́ẹ̀ ni abíire kan kì í rìnde òru, pé kí gan-an ni arákùnrin tó fi ikú ṣèfàjẹ yìí àti ọ̀rẹ́bìnrin rẹ̀ ń ṣe ní aago 12:00 òru kó tó di wípé ọwọ́ ikú tó wọn. Ẹ láǹfààní láti fi èrò yín àti àfojúsùn yín ránṣẹ́ sí wa ní abẹ́ comment section wa ní ìkànnì ọ̀rẹ́ ọba 247 TV. Ẹ ṣeun tẹ́ ń wò wá, kí ẹ sì máa subscribe sí YouTube channel wa. Mosúnmọ́lá ohun Olódùmarè lórúkọ tèmi. Ire o.